and gentlemen, parade of justice, co-debater and my fellow people. My name is Sidi to the interfere. Me, I want to interfere the man. See one like by me to one fine. The man, what's your name? Akinola lorúkọ mi. The man name is Akinola. The man. Me, I want to ask the sick question. Mama made a question me fa. The sick question I want. Say me yagbe. You dey sit? Ṣé mo máa ń yàgbẹ́? Yeah. Ṣé question tẹ́ pè mí fún nìyẹn? Question nine. All right, mo máa ń yàgbẹ́. The man dey sit èmi mọ̀ pé àwọn tó bá fẹ́ mo yàgbẹ́ báyìí o. The man ṣé mo ń tọ̀. So ẹ mean pé nǹkan tẹ́ gbé mi wá ṣe ni àwọn ìbéèrè ilẹ̀ pè mí fún. Nígbà tẹ́ wà náà ọkọ̀ lẹ́ẹ̀kan mo sọ pé mo fẹ́ interfere yín. Ẹ sọ pé àwọn ìbéèrè àpọ̀dà lẹ fẹ́ béèrè lọ́wọ́ mi náà. Báwo lè máa bí géńdé ọkùnrin pé ṣé mo máa ń tọ̀? Tẹ́ ẹ dá Ọlọ́run wo lẹ rí tí ò kí ń tọ̀? Ngbà tẹ́ ewúrẹ́ ń tọ̀, tágùntàn ń tọ̀, ẹ ń bí mi pé ṣé mò ń tọ̀? Irú ìbéèrè àpọ̀dà wo nìyẹn? Ẹ mọ̀ pé òrùn mú, ẹ má jẹ́ ń fi kan ra òrùn mọ́ yín o. Ó dà mo máa ń tọ̀. Ọlọ́jẹ́ kẹ́ tún béèrè àpọ̀dà mi. Àmọ́ ẹ fáyìn kò yẹ kẹ́ mọ́ bínú. Kò yẹ kí n máa bínú. Ẹ béèrè mi tẹ́ tún fẹ́ béèrè. The man, you dey wear shoe? Ṣé mo wọ bàtà? Irú kí mo kò lọ́sàn-án yìí. Ṣé ẹ̀yin ò wọ bàtà? Mo máa ń wọ̀. Kí ló wá dé tẹ̀ ń bí mi? Ṣé mo jẹ́ mo ń wọ bàtà? The man dey wear shoe. Wọ́n yà gentleman ni wọ́n mọ̀ wọ́rí wọn lè bá mi jà wọ́n wọ́rí. The man, ṣé mo fọ́nù? Màá láyìn gbó o. No, màá láyìn gbó. Ẹ sọ fún wọn ní sí pé gentleman ni mí. Nígbà tẹ́ ń bí mi pé ṣé mo wọ bàtà? Ṣé ẹnu mi rùn sí ibẹ̀ ṣe wà? Rárá ẹnu yín. Bó lẹ ṣe wá ń bí mi pé ṣé mo máa ń fọnu? Mo kàn béèrè náà ni. Ó lè jẹ́ pépé fù látòdì ọ̀run ní ibẹ̀ lẹ́nu yín. Ó di béèrè kelo tẹ́ béèrè. Ìrántí. Mèmí ń fi ọkàn bá yín lọ, mò ń kà, ó di béèrè kẹrin, mò ń fọnu. Ṣé rí tẹ́ bá máa fi di orí ìkẹfà, ọlọ́mọdé lù yín kúrò ń bì. Mò ń gbọ́, mò ń fọnu. Olódò mi ṣàánú mi o. The man, ṣé ẹ dúdú àbí ẹ pupa? You black or you dúdú? Okay, bẹ́yìn ṣe ń wò mí, irú àwọ̀ wo ló wà lára mi? Ẹ pupa. Kí wá lẹ̀ ń bí mi fún? Kí lẹ̀ ń bí mi béèrè tí ò ní ìtumọ̀ fún? Ẹ ti dáhùn fúnra yín, ẹ béèrè last one kí n máa lọ. The man, ṣé ẹ lè bímọ 100? Ha! Mo béèrè náà ni, can you body with children 100? Mi ò lè bí tó 100 ṣùgbọ́n mo máa bímọ ṣá. Ẹ dákun ẹ fún mi. Wọ́n dẹ̀ ń kan mọ́ fọlọ́mọ torí mo mọ̀ pé n tẹ́ fẹ́ béèrè next yẹn. Ẹ fún mi lẹ́ni ènìyàn ẹyọ kan náà ni, question ẹyọ kan pé ló kù. Ṣé ẹ fárí ni àbí ẹ lérun lórí? Ha! Ṣé ẹ ti jalè rí nígbà kẹwàá kéke? Kí ló rí porúkọ yín lẹ́ẹ̀kan náà? Báyọ̀ mi Sidi káṣí di interfere ni mí. Wọ́n nà yín rí. Wọ́n ti nà mí ní 2023. Èmi á nà yín nísìnyí. Ṣé rí ìlà ọ̀tún yìí á bọ́ sí tòsí mọ́ yín lọ́wọ́. Ẹ má bínú. Ẹ dákun. Ẹ kó wájú mi, ẹ jẹ́ bá àwọn èèyàn yín sọ̀rọ̀. Hello people, as